Africa Content TV. Ṣojú yín ọmọ alálùbárí ìta. Ilé tó kọ́ o, ilé àtúwà. Ìdílé kọ̀ọ̀rẹ́ tì. Ilé tuntun lẹ́kọ̀ọ́ fẹ́ kí ìlà. Báyọ̀ olùkọ́ rẹ̀ sí o. Ìjìnlẹ̀ òkú oríire. Excellency, como se imaginé. Ọmọ méjì ni olùkọ́. Ọmọ lọ́wọ́, kọ̀mítà sì kò fẹ́ kí ẹ. Táyọ̀ ló jẹ́, ó pẹ̀lú kọ̀mítà sì ní. Iṣẹ́ ọlọ́run wà débi bọ́lá kan. Bọ́lá jẹ́ ìyá ọ̀ọ́yà. Àwọn ọmọ bọ̀bọ̀ bó jẹ́ ìyá ọ̀ọ́yà. Àjọ tẹ bá dá ẹ̀rọ oko. Kọ̀bí mi já sí. Báyìí lórúkọ rẹ̀ sí o. Bó jẹ́ ìyá ọ̀ọ́yà. Àjọ tẹ bá dá ẹ̀rọ oko. Ọba olówó fún ọ̀kan orúkọ. Bó jẹ́ ìyá ọ̀ọ́yà. Ìjọba bí mo ṣe ní kọ́ ẹ̀rọ oko. Láti owó bí ìrọ̀ orúkọ. Kọ̀mí Jẹ́sì, ọlọ́run ọba tó ṣẹlẹ̀. Fọ́pọ̀ méjì ni ẹdún jọ bí mi, tìyẹ náà ní ìyàtọ̀ àmì. Gbogbo ẹni ìyá rẹ̀ ó yá. Lọ̀ṣídẹ̀ẹ́yẹ.
kàlí sórí kàkọ́. Bó bá jẹ́ ìyá òòyà kọ́wé. Àwùjọ bẹ́ẹ̀ jù rẹ̀. Ó jẹ́ kíkọ́ kò. Ó jẹ́ ìyá òòyà. Ẹ̀gbá wo ló fún ọ̀pọ̀ orí náà? Ìbò jẹ́ ìyá òòyà. Ọlọ́run ọba ṣe àánú Ọlọ́run lórí bàbá sójà tó sójà ọmọ lọ́run ọmọ Nàìjíríà ṣe òkú omi ìrètí bàbá ẹ òwò àdìdọ́là ẹ ẹ̀kọ́ tó fi kẹ̀kẹ́. Ismaila láti Canada, àsùnwọ̀n ẹ̀dá. Gbogbo yẹn kú orí rẹ̀ àtẹnubí gbé. Aṣọ mi, oúnjẹ wọn ni mo ń jẹ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀. Kàrímọ́, òkè ní ìdọ̀bà rẹ̀. Kàrímọ́ tún fi ọmọdé ní ìdílé mi àgbẹ̀. Ọmọ Nàìjíríà ṣí ibi àgbẹ̀rù gbígbé. Kàrímọ́dà, ọmọ ní ẹ̀ka ìlú ọkùnrin. Ayáta Bùnẹ́sìs, ayáta ṣọ́ọ̀ṣì òkú ẹ̀mí aláṣẹ kẹrin ní ẹ̀ka Kàrímọ́dù. Kàrímọ́dà, Kàrímọ́. Wọ́n ní ìdí láti sọ déèyàn kẹ́ ẹ̀ tó mọ̀ pé Sàbúrì ọmọ tá kú fa ọ̀tá ìṣàdé Sàbúrì. Ìdírísù àbíjọ nínú ilé wa tàbí rẹpẹtẹ ẹgbẹ́ ẹ̀wọ̀ wọn. Ẹ̀wọ̀jú gbogbo sójà ẹ̀wọ̀jú gbogbo wọn. Sàbúrì Kàrímọ́ ẹtúwọ̀ Kàrímọ́ tó jẹ́ obìnrin náà. Àbíjọ nínú ẹ̀mí ìwà ẹ̀rí. Àdéhùn ìgbé àṣírí àgbo òkú oníire àṣírí. Àìdé àṣírí Adébíyé Sàbúrì. Ẹ̀yin náà wò
kékeré òde nínú ọ̀la rẹ̀ yíyó. Kàrímọ́ọ̀tù mi. Abéjú mẹ́ta ọmọ ni ẹ Kàrímọ́ọ̀tù mi. Sabe àwọn tí ẹ kí ilẹ̀ ò káre kàwé mọ́. Ọmọdé rí ìgbé. Ọmọ tàyí ní àṣírí. Èyí Bísọ́lá kò. Àṣírí àìgbé gbogbo ẹ̀dùn lójú ẹ̀bí ẹ kò ní kọ́ lára ọlọ́run àṣírí àìgbé ṣe 60 ọmọ tẹ̀lé àìgbé wá sí ìwà.